Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé. Gbáǹkọ́gbì inú àwọn ìwé ìròyìn ló ń dé sétí gbọ̀yìn láti iléeṣẹ́ Tóyìn Tòmátò tẹlifíṣàn. Nítorí Buhari, àwọn ọba aláyé ilẹ̀ Haúsá fòǹtẹ̀lù Tinubu fún sáà kejì. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ọba aláyé ilẹ̀ Haúsá ti fòǹtẹ̀lù ààrẹ ilẹ̀ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì. Wọ́n ní digbí làwọn wà lẹ́yìn rẹ̀ níbi Buhari ọdún 2027. Emir ìlú Daura nípínlẹ̀ Katsina, Umar Farouk Umar ló kéde àtìlẹ́yìn yìí síta lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ tó kọjá. Ó ga ọ́, àwọn aṣòfin ní kí Natasha ṣe máa gbatẹ́gùn nílé rẹ̀. A kò tí ì rí ìwé gbà láti ilé ẹjọ́ Adáramọ́dù ló sọ bẹ́ẹ̀. Yàyà Bello ti há ọ. Ilé ẹjọ́ ní kò lè rìnrìn àjò lọ sókè òkun. Wọ́n ní dókítà kankan kò buwọ́ lu ìwé tó ń gbé kiri. Oúnjẹ dé. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà níjọba Èkó fẹ́ ná sórí ètò ọ̀gbìn. Nítorí bí Mídé máa ti ṣe fi sílẹ̀, àfi ìsọwọ́ bínú rọ̀gbọ̀dàn ní àgbò òṣèré tíátà ilé wa nì, àfi ìsọwọ́ tọ́pọ̀ túmọ̀ sí Sẹ́ríkẹ́ ọlọ́pọlọ bínú lánàá. Pẹ̀lú bí ìyàwó ẹ̀ ṣe fi sílẹ̀ lọ sí ilé òkèèrè, ó sọ pé òun máa mọ ìyàwó òun tí ò sí nílé yìí. Màlẹ́kà ti padà sí Nàìjíríà lẹ́yìn ọjọ́ pípẹ́. Ó ṣẹlẹ̀, wọ́n ní Táyé Kọ́rẹ́ǹsì joyè ní ṣọ́ọ̀ṣì làwọn mùsùlùmí kan bá ń bínú rọ̀gbọ̀dàn. Portable fi gbé bọnú wọn. Ó ní mi ò jí fóònù rí láyé mi, irọ́ ni wọ́n ń pamọ́ mi. Gbajúmọ̀ olórin takasúfèé ní Habib Òkìkíọlá tọ́pọ̀ túmọ̀ sí Portable ti ní yàtọ̀ sí irọ́ tí àwọn kan ń pamọ́ òun nígboro, òun ò jalè fóònù rí láyé òun. Ojú òpó ìkànnì Instagram rẹ̀ ní Portable ti sọ̀rọ̀ yìí láìpẹ́ yìí, táwọn èèyàn sì sọ pé ó ṣeéṣe kí Portable má jalè rí. Saheed Òṣùpá ti tú ọ̀pọ̀ àṣírí nípa àwọn tó ń dá ìjà fújì sílẹ̀. Níbi ètò orin kan tó wáyé ní ìlú Èkó tí Saheed Òṣùpá, Tọ́pẹ́ Nọ́tíkà, Abbas Obesere àti Rẹ̀mí Àlùkò ti pàdé ní Òṣùpá ti sọ pé àwọn tí wọ́n dá ìjálẹ̀ láàrin àwọn onífújì àṣírí wọn ti tú, tó sì sọ pé wọ́n ti cast láwọn ọ̀pọ̀ gbọ́ tó sọ pé ó ṣeéṣe kó má sí jàmọ̀ láàrin agboolé fújì, nítorí gẹ́gẹ́ bí ohun tí Òṣùpá sọ ni pé tí ọ̀pọ̀ àwọn èèyàn bá fẹ́ dá ìjà sílẹ̀ láàrin àwọn onífújì, àsìkò ìtọ́ bá fẹ́ bó Òṣùpá jà lọ́ máa mọ̀ pé ó yẹ káwọn lọ bá Wasiu Ṣọ̀rẹ́, àsìkò tó bá fẹ́ bá Pasuma jà lọ́ máa mọ̀ pé ó yẹ káwọn lọ bá Nọ́tíkà Ṣọ̀rẹ́, àsìkò tí Rẹ̀mí Àlùkò bá ṣẹ̀wọ̀n lọ́ máa bá Múrí Thunder ṣe. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ọ̀pọ̀ bá ń sọ pé Táyé Kọ́rẹ́ǹsì ló dáa tí Saheed Òṣùpá ò sì dá lásìkò tí àárín ẹ̀yìn àti Kọ́rẹ́ǹsì kò bá gúnrégé. Ohun tí Saheed Òṣùpá sọ ìlàwọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn fi ń sọ pé ó ṣeéṣe kó yẹ pé Barisókè ni ọba orin tún fi ọ̀rọ̀ ìbáwí, nítorí pé nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ tí Barisókè ṣe láìpẹ́ yìí ló ti sọ pé Wàsíù Àyìndé nìkan ló dáa jù àti pé ẹnikẹ́ni tó bá ń bá Wàsíù jà òun ló ń bá jà. Ó sọ pé aláìmoore ni Òṣùpá pẹ̀lú gbogbo oore tóun ṣe fún un. Tọ́rọ̀ yìí sì di rògbòdìyàn lórí ẹ̀rọ ayélujára níbi tí àwọn olólùfẹ́ Òṣùpá ti kọjú ìjà sí Barisókè tó wà ní òkè òkun. Báwọn kan ṣe ń sọ pé olóògbé Síkírù Àyìndé Barrister kọ́ ló bí, làwọn kan sọ pé bóyá ọ̀rẹ́bìnrin ló bí Barisókè fún Barrister nítorí pé ó jọ ọmọ Agbájélọlá. Bí ó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nínú àwọn ẹbí Barusati ti jáde síta ní pé àwọn ò mọ̀ kankan nípa bíbí Barisókè, tí Alhaji Nurudeen tó jẹ́ àbúrò Barrister náà sì sọ pé ẹ̀gbọ́n òun kan ló bí Barisókè. Ṣùgbọ́n táwọn kan ń sọ títí di àsìkò yìí pé ó ṣeéṣe kó jẹ́ pé Barrister ló bí síta. Ṣá o, gbogbo ohun tí àwọn èèyàn rí rèé tó fi sọ pé àṣírí àwọn tó ń fa ìjà láàrin àwọn onífújì ti tú, gẹ́gẹ́ bí ohun tí Òṣùpá tó sọ níbi òdèrè tí wọ́n ṣe ní ìlú Ìkẹjà láìpẹ́ yìí. Bẹ́ẹ̀ ló kó Tọ́pẹ́ Nọ́tíkà, Rẹ̀mí Àlùkò àti Obesere, àwọn mẹ́rẹ̀ẹ̀rin, bẹ́ẹ̀ ni wọ́n kóra wọn mọ́ra lórí stéèjì tí wọ́n sì sọ pé kò sí jàmọ́ lágboolé fújì àti pé àṣírí àwọn tó ń fa ìjà láàrin àwọn onífújì àṣírí wọn ti tú. Òṣùpá dẹ̀ sọ pé wọ́n ti cast láwọn ọ̀pọ̀ èèyàn wá ń sọ kiri ìgboro pé lóòótọ́ àṣírí àwọn ọ̀dàlẹ̀ ó ti tú láàrin àwọn tó ń fa ìjà fáwọn onífújì. Ọpẹ́ o, Wàsíù Àlàbí Pasuma àti ọmọ rẹ̀ Múrí Tírílẹ́dà wọ́n ti lọ sí orílẹ̀-èdè UK báyìí, tí ọ̀pọ̀ àwọn èèyàn sì ń dunnú pé oríire ló ń dé bá fújì. Bẹ́ẹ̀ ni Alhaji Sefiu Alao náà ti lọ sí orílẹ̀-èdè Canada láti lọ ṣègbéyàwó fọ́mọ rẹ̀ Mọ́ríámọ̀. Gbogbo ìròyìn yìí àti ọ̀pọ̀ ìròyìn mìíràn lẹ́ ò bá pàdé nínú ìwé ìròyìn Gbélégbọ́ tó jáde ní ọjọ́ òní. Tètè lọ ra tìrẹ lọ́dọ̀ Fẹ́ńdọ̀ kó tó tán. Ìpàdé wá tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Títí di ìgbà náà, ire gbogbo ire lọ́ọ̀dẹ̀ wa. Ó dàbọ̀.